Ijebu, oh, 10 million, the day we invest the money, I don't spend them. Ijebu, maybe you call me and they will call you now. I don't like how. Ijebu, what? You dress, you stress my effort, I go for money. Don't stress Ijebu, don't stress Olowo, don't take Olowo ma binu. Ma take Olowo binu, take go binu ko po. Ijebu ko lahun, this is in case you don't know. The first man Ijebu tí ó lahun tí mo mọ̀. If I tell you Ijebu ó ṣeré. Ijebu lahun ó ṣe hook up 100,000. Ijebu dẹ̀ lahun àbí. Ó wọ wíìgì 200 300 Ijebu dẹ̀ fẹ́ jẹ́ gbóná lahun. If Ijebu man marry you, ó máa change aṣọ ẹ̀. Máa change tòkè tilẹ̀. Tó o bá dúdú ó máa jẹ́ kó pupa. Ó dúdú jù, ó tóbi jù. Ó tóbi jù ní tèmi onítèmi, ó ti tóbi jù ní tèmi, ó ti dúdú jù ní tèmi. Jẹ́ ń gbé ẹ débẹ̀, this Ijebu man, come, it is how this is what they do now, Fẹ́ni. Ẹnu wá tẹ́ǹbà máa kì ẹ̀ máa fowó kì ẹ̀ ní ọmọ náwó. This man spent me money, he invited me, just like bí àwọn ṣe máa ń gbọ́ ṣẹlẹ̀. Agbọ́ ti Fáyọ̀, ẹ gbé mi lọ ọ̀dọ̀ babaláwo yín lénìí. Ifá gbé mi, àlàyé. Ifá gbé mi normal wọ́n fún mi lẹ́bù ẹ̀ pé mo ti lọ gbọ́ṣẹ́ lọ́dọ̀ Agbọ́dí Fáyọ̀ mi ti lọ lẹ́bù gba ogbó ẹ̀ ẹni kí wọ́n gbọ́ṣẹ́ lẹ̀ ẹ gbọ́ṣẹ́ lẹ̀ fẹ́ni tó lógo kẹ́ ẹ rógo lára rẹ̀ àlàyé ẹ jẹ́ ká ṣe máṣẹ́ rẹ̀ mọ̀ twins a máa fún yín lọ́ṣẹ́ ẹ sọ wípé Jẹ̀bú lọ́ṣẹ́ wà àlàyé ẹ̀ dé Ṣàngó ni tẹ́ bá dé Ṣàngó ọṣẹ ló pa mi lórí naso àlàyé ọṣẹ ló pa mi lórí. Oya, calm down, Ola. Oya, dúró. Tó bá já yín lójú, wípé Ìjẹ̀bú ló ní ọṣẹ. Ẹni kan fún mi lọ́ṣẹ. I won't buy Lambo this week.